Honorable Òjó Sunday Mákànjúọlá Smato igbákejì alága ìgbìmọ̀ tó ń rí sí ohun àlùmọ́ọ́nì tó ń ṣojú ẹkùn Ògo-Olúwa àti Sùúrùlérè ló ti ṣàfihàn ìfaraẹnijìn rẹ̀ sí àwọn ènìyàn nínú ètò ìdarí rẹ̀ nípa gbígbé mílíọ̀nù 5 náírà sílẹ̀ fún ìdàgbàsókè àwọn ohun amáyérọrùn ní ẹ̀ka LAUTECH Teaching Hospital tó wà ní agbègbè Òkò. Màá support pẹ̀lú 5 million. Owó náà ló gbé kalẹ̀ nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ilé ìwòsàn náà tí ó di kíkọ́ láti ọwọ́ Megida Charity Foundation. Ọ̀pọ̀ àwọn ènìyàn ńlá láwùjọ ló péjú pésẹ̀ síbi ètò náà tó fi mọ́ ọlọ́lá jùlọ Ọba Solomon Ọlágòkè Àdìsá Akínọlá Oyèyọdé kẹta, ìyẹn Ọ̀rànmíyàn ti ìlú Òkò. Ilé ìwòsàn náà tí ó jẹ́ kíkọ́ láti ọwọ́ àwọn olówó tí ń fowó ṣàánú ni ó ti jẹ́ kíkọ́ láti ọdún díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n tí ó kàn wà níbẹ̀ láìlò látàrí àìsí iná ìjọba. Nígbà tó yá ni Honorable Smato dá sí ọ̀rọ̀ náà tí ó sì wá ọ̀nà láti gbé iná tó ń bá agbára oòrùn ṣiṣẹ́ ìyẹn sólà nínú ilé ìwòsàn náà tí ó ti di pípa tì ní agbègbè Òkò tí ó sì dá ìrètí iyì àti ọ̀nà sí ìlera pípé padà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn ènìyàn agbègbè náà ni wọ́n ti fi ẹ̀mí ìmoore hàn sí Smato fún ìfọmọnìyànṣe rẹ̀ tí wọ́n sì ń sọ pé ìdásí rẹ̀ ti mú àyípadà bá ilé ìwòsàn náà tí ó sì ti sọ di àmì ìlera pípé fún àwọn ènìyàn. Kì í ṣe ilé ìwòsàn nìkan ni iná sólà náà mú kó ṣiṣẹ́, ṣùgbọ́n ó tún ti mú kí iná àti ààbò tó péye wà nínú ìlú. Ìgbékalẹ̀ owó tí Smato ṣe ni ó jẹ́ àwọn àfojúsùn rẹ̀ láti rí dájú pé àwọn agbègbè tó wà ní erékùṣù ní ìdàgbàsókè wọ́n sì ní ẹ̀tọ́ kan náà lábẹ́ ìṣèjọba àti pé kí wọ́n lè ní ohun èlò tí yóò máa tún agbára wọn ṣe láti wá ojútùú sí àwọn ìṣòro ọjọ́ pípẹ́ ní àwọn agbègbè tí ọwọ́jà kò dé. Ìṣèjọba rẹ̀ jẹ́ èyí tí ó máa ń tẹ́tí gbọ́ ni tí ó sì máa ń gbé ìgbésẹ̀ tí ó sì máa ń ṣiṣẹ́ bó ti yẹ. Èyí ló mú kó jẹ́ ẹni tí ó ṣe é gbẹ́kẹ̀lé tó sì jẹ́ adarí tó ń kó ipa rere. A kò ní rí jù báyìí lọ. Orúkọ tèmi ni Ọláìwọlá Fọláṣadé láti Ìmọ́lẹ̀ TV online radio. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn Ìmọ́lẹ̀. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní. Iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Ìmọ́lẹ̀ TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram and TikTok. This is Ìmọ́lẹ̀ TV, a brilliant way to light your world. Ṣé òkúkú sí kékeré àtàtì ò nílé lórí? City Villa Homes. Àǹfààní wá rèé fún gbogbo ẹni tí ń gbèrò àti nílé lórí without stress. Ọ̀pọ̀ ló ti fara gbọgbẹ́ bọ́ sí páńpẹ́ yálà lọ́wọ́ ẹ̀gbọ́n, àbúrò, ọ̀rẹ́, mọ̀lẹ́bí, àbáwọn òpùrọ̀ abánikọ́lé. Àìmọye àwọn ará òkè òkun ni wọ́n ti fọ̀ bẹ́ẹ̀ yé jẹ ní. Kódà ọ̀pọ̀ ti dèrò ọ̀run òjijì. Ó tó gẹ́. Ìwọ náà gbégbèsè akíntara ṣàṣọwọ́pọ̀ pẹ̀lú àwọn tó ṣe é fẹ̀yìntì. City Villa Homes. Lẹ́jẹ̀ wọ́n nílé alárànbarà. Táyé òde òní tí wọ́n ti pèsè kalẹ̀ nínú ẹ́stéètì wọn. Tìyín ni láti sọ yẹ́ ẹ bá fẹ́. Tiwọn láti tán pòǹgbẹ́ yín. Ẹ bá ti sanwó díẹ̀ kalẹ̀ àìsí mọ́ sanwó yòókù pẹ̀lú ìlànà tó fẹsẹ̀ rinlẹ̀. Wá mú àlọ́ òun òpòǹgbẹ àti nílé lórí rẹsẹ̀ lónìí. Síbi à ń kówó pamọ́ lásán. Máa bọ̀ wá sí City Villa Homes. Opposite Sictiam Hotel. Òkè Owódé Ìrẹsà Àparò. Ògbómọ̀ṣọ́ ni wọ́n kalẹ̀ sí. Ẹ lè pè wọ́n fẹ́kúnrẹ́rẹ́ àlàyé lórí 07011111463 07011111493 tàbí kẹ́ wò wọ́n lórí ìkànnì www.cityvilla.com.ng.